ṣe bẹ́ẹ̀ ni gbogbo ọba ilẹ̀ Yorùbá. wọ́n ní tó bá ṣe pé bí bàbá wa Ọjọ́ra ti ń ṣe yìí bẹ́ẹ̀ ni gbogbo ọba ilẹ̀ Yorùbá ń ṣe ni. báwo ni Yorùbá ti dáa tó. wọ́n ní báwo ni Yorùbá ti dáa tó tí ò bá lọ dùn tó. àmọ́ nǹkan ò lè dòdòdò kó má ní ìfàsẹ́yìn. wọ́n ní àmọ́ nǹkan ò lè dùn kó má ní ìfàsẹ́yìn. ìfàsẹ́yìn ń gbà míì. wọ́n ní ìfàsẹ́yìn ń gbà míì. kí máa kó eríire báyàn. kí máa kó eríire báyàn ni. ẹnu áyà méjì péré mo fẹ́ tú. wọ́n lẹ́nu áyà méjì péré làwọn fẹ́ tú. áyà méjèèjì tí mo fẹ́ tú yìí. wọ́n ní áyà méjèèjì tá a fẹ́ fi ṣe tàfsírì yìí. àwọn ló bá wí. wọ́n ní bàbá wa Ọjọ́ra ló bá wí. kí wọ́n sì ronú. kí wọ́n ronú lórí áyà náà. lórí áyà náà. gbogbo ẹni yòówù tí ń bá ń wákò. wọ́n ní gbogbo ẹni tí bá ń wákò. ó mọ̀ wípé Ọlọ́run ní fún mi. ó mọ̀ wípé Ọlọ́run bá ní fún yàn. ó sì ti wù ú ní í ṣe. ó sì ti wù Ọlọ́run bá ní í ṣe. tó bá wù ú. tó bá wù ú. agbẹ́wù ìwọ ẹlòmíì. agbẹ́wù ìwọ ẹlòmíì. aṣọ di nǹkan bàbàrà. aṣọ di nǹkan bàbàrà. ẹ dákun ẹsùn ni. wọ́n ní ká farabalẹ̀ ká dákun fọwọ́ Ọlọ́run ká farabalẹ̀ fálùkù àn. gbogbo ibi tí ń bá ń yọ sí. wọ́n ní gbogbo ibi tẹ́ni náà bá ń yọ sí. ó mọ̀ pọ́nlé. ó mọ̀ pọ́nlé ni. àmọ́ ńgbà tó ṣe pé ìwà rẹ̀ ò dáa. wọ́n ní àmọ́ ńgbà tó ṣe pé ìwà rẹ̀ ò dáa. aṣọ ìtọ́lọ́run gbé bọ̀ ọlọ́run. aṣọ ìtọ́lọ́run gbé wọ̀ ọlọ́run. yóò sì fàyà. ó sì fàyà fúnra ara rẹ̀. yóò wá dín ìyàn jẹ̀yẹ́. yóò wá dẹni yẹ̀yẹ́ yóò dẹni yẹpẹrẹ. ọlọ́run ní yóò tọ́ sí i. ọlọ́run ní yóò tọ́ sí bàbá wa. ipò tọ́lọ́run fún yín. wọ́n ní kò tọ́lọ́run fún yín. ọlọ́run jẹ màá lò. ọlọ́run jẹ màá lò. ẹ̀ tí ẹ̀ ń tí màá lò. ọlọ́run tí màá lò. àmọ́ yóò ṣe yín láǹfààní. wọ́n ní yóò ṣe yín láǹfààní. níwájú ọlọ́run. níwájú ọlọ́run. ẹ̀sìn ńlá lọ́dọ̀ àwọn bàbá. wọ́n lè síra pẹ̀lú àwọn bàbá. ẹ rántí ijọ́ tí ẹ pàdé bàbá. wọ́n lè rántí ijọ́ tẹ́ ẹ pàdé bàbá. ẹ wá kí àwọn bàbá. tẹ kí àwọn bàbá. ẹ tí ìjọba ń gbà náà. wọ́n lè tí wà nípò yìí ń gbà náà. tẹ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ tí ṣe ní. tẹ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ tí máa ṣe. àwọn bàbá sọ̀rọ̀ kan jọ́ náà. wọ́n láwọn bàbá sọ̀rọ̀ kan jọ́ náà. lọ́dọ̀ tiwa àwọn ìkíra wa báwọn. wọ́n sọ fún ọ pé lọ́dọ̀ tiwa nílọrin àwọn ìkíra wa pẹ̀lú ìdọ̀bálẹ̀ báyìí. ìdọ̀bálẹ̀ tẹ ṣe. ìdọ̀bálẹ̀ tẹ ṣe yìí. ẹ dìde. wọ́n ní ẹ dìde. nígbà táwọn tẹ wá dìde. wọ́n nígbà tẹ wá dìde. ó ní ń tẹ sọ. ó ní ń tẹ sọ. káwọn bàbá tó ṣàdúrà. káwọn bàbá tó ṣàdúrà fún yín. ẹ fi yí àwọn bàbá ń jọ náà. wọ́n lè sọ fún bàbá ń jọ náà. revolution ní í ṣe yìí. wọ́n ní revolution làwọn ń ṣe yìí. pé ní lọ́dọ̀ wa o. pé lọ́dọ̀ wa o. àìjọba. àìjọba. olóyè làwa. olóyè làwa. olóyè la jẹ́. olóyè la jẹ́. níjọra. níjọra. àwọn bàbá ní ó sì jọba. àwọn bàbá ní ó sì jọba. ọjọ́ náà lọ́mùú. ní ọjọ́ náà lọ́mùú. ìjọ náà lọ́mùú. òun ló sọ̀kàn wá. wọ́n lòun ló sọ̀kàn yìí. ohun tó mú kí n fi wá. wọ́n ní tó mú káwọn fi wá. àsọọ́lẹ̀ ni. àsọọ́lẹ̀ ni. èyí tẹ́ wá ṣe. wọ́n ní tẹ́ wá ṣe. fún mi. fáwọn. kò dùn mọ́ mi tó. wọ́n ní kò dùn mọ́ àwọn tó. àwọn ọmọ mi tẹ́ ẹ dá lọ́lá. wọ́n ní àwọn ọmọ àwọn tẹ́ ẹ dá lọ́lá. níbi tí wọn ò ti ní ìyá tí wọn ò ní bàbá. níbi tí wọn ò ti ní ìyá tí wọn ò ní bàbá. ẹ wá dúró ń do ìyá ẹ dúró ń do bàbá. ẹ dúró ń do bàbá. ẹ sì fọwọ́ wọ́n lè fọwọ́ sọ̀yà fún wọn. nǹkan kan ò ní ṣe nǹkan ò ní ṣe yín gbogbo bí tẹ́ bá ń lọ. Ọlọ́run sàn yín lẹ́sàn-án. Ọlọ́run sàn yín lẹ́sàn-án. gbogbo àwọn ọmọ mi tí wọ́n wá ń ṣe wáàsí. wọ́n ní gbogbo àwọn ọmọ àwọn táwọn wá ń ṣe wáàsí. lọ́dọ̀ yín. lọ́dọ̀ yín. tí wọ́n ń pè. tí wọ́n ń pè. ẹ ń dùn wọ́n nú. ẹ ń dùn wọ́n nú. wọ́n sì mọ oore. púpọ̀. dípò wípé wọ́n ti ń fẹ́ kí n wá. dípò wípé wọ́n ti ń fẹ́ kí bàbá gangan wá ti pẹ́. àmọ́ èmi ò ráyè. wọ́n ní ṣùgbọ́n kò sí ààyè. ǹjọ́ tá à ń ṣe 40 years anniversary. wọ́n níjọ́ tí à ń ṣe 40 years anniversary. ti bàbá wa Alhaji Shehu. ti bàbá wa Oníyangí. mo wá. wọ́n làwọn wá. Alhaji wa. wọ́n ní Alhaji wa Abdulrahman Ọlọ́dán. wọ́n gbé wa wá ní. àlífà wọ́n ní wọ́n gbé wa débí. ẹ̀ sí ilé. wọ́n lẹ̀ sí ilé. ìrọ̀lẹ́ sì ti rọ. ìrọ̀lẹ́ sì ti rọ̀ ilẹ̀ ti ń ṣú. àdéhùn tí mo sì ṣe fún wọn lé. wọ́n ládéhùn táwọn ṣe fún wọn lé. pé lágbára Ọlọ́run. pé lágbára Ọlọ́run. ẹ rí mi lónìí. ẹ ra wọn lónìí.
Magari ibi ìlàwà tí wọ́n fi. Wọ́n ní Magari ibi ìlàwà tán fi pè é. Mo wá rán wọ́n là ń wá rán Khalifa Ọlọ́dà. Sí yín pé tọkọ máa kí yín o. Sí pé kó máa kí yín. Lógo Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ọlọ́run ó mú ọjọ́ wá. Ọlọ́run mú ọjọ́ mi wá. Ọjọ́ náà ló mú wá. Ọlọ́jọ́ náà ló mú wá lórí yìí. Ó kún tó mú mi wá. Wọ́n ló kún tó mú àwọn débí. Kì í ṣe kò rọrùn. Wọ́n ní kò rọrùn nínú àwẹ̀ yìí. Kí n pa tàfsírì jẹ. Káwọn pa tàfsírì tìjókòó bàbá jẹ nílọrin. Mo rò. Wọ́n láwọn kò sọ́tún rò sósì. Nígbà wọ́n wá fọkọ yín. Wọ́n nígbà tí wọ́n fi orúkọ yín. Gbé mi dìde. Tán fi kún un. Tán fi gbé àwọn dìde. Wọ́n láwọn wá sọ pé ta làwọn. Àlùbáríkà tí ń bẹ lára yín. Wọ́n lálùbáríkà tí ń bẹ lára yín. Ó pọ̀ púpọ̀. Wọ́n ló pọ̀ púpọ̀. Mo gbọ́dọ̀ táàpù nú ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run náà gbọ́dọ̀ mú ẹ̀. Ọlọ́run bá kó mọ́ ṣàjẹ́ kí àlùbáríkà náà Wọ́n máa ní pọ̀ Ọlọ́run kọ́lá àlùbáríkà náà kó máa pọ̀ sí i. Ipò Ọlọ́run ní fún yín. Ọlọ́run ní fún yàn. Àwọn ajẹ́rẹ́sì ti ń bẹ bí ìdá Ajíkòbí. Àyàtọ̀ tí àfàwà Lisani Sheikh àwọn bàbá. Wọ́n ní àyà tí àfàwà Abdullahi àwọn bàbá. Tó ké fún wa nì. Wọ́n ké fún wa yìí. Àwọn ọ̀rọ̀ àsọ́ọ́lẹ̀ wájú. Wọ́n ní àwọn ọ̀rọ̀ àsọ́ọ́lẹ̀ níwájú. Kí n fi kọ̀m̀plìtì pé mi náà ṣe tàfsírì. Wọ́n ní káwọn fi pé àwọn náà ṣe tàfsírì níwájú lé bàbá wa Ọ̀jọ̀ra. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير. Ajíkòbí. أكرمكم الله. Àyà kan tó kéyìí. Àwọn bàbá wa Àlàjí àgbà wọ́n ní àáfàá wa Ajíkòbí àyà ẹyọ kan tí wọ́n ké yìí. Ó dùn mọ́ mi. Wọ́n ló dùn máwọn púpọ̀. Mo ti sọ òògbọ́ àgbọ́yé mi. Wọ́n ní gbólóhùn táwọn wí kẹ́ ẹ tó ké àyà náà ẹ gbọ́ lágbọ́wọ́ dáadáa. Mo lẹ́nu náà fẹ́ tàpù nínú oore. Bàbá ní àwọn fẹ́ táàpù nínú oore àlùbáríkà táwọn Àlàjí àgbà pọ̀ sí bàbá àwọn Ọ̀jọ̀ra la. Èmi náà sì fẹ́ kó ṣe pé tí wọ́n bá ń kà wọ́n tí wọ́n ṣe tàfsírì lẹ́kọ̀ọ́. Bàbá Àlàjí àgbà làwọn wá fẹ́ kó jásí pé tí wọ́n bá ń kà wọ́n tí wọ́n ṣe tàfsírì lẹ́kọ̀ọ́. Wọ́n kèmí náà mọ́. Wọ́n ka bàbá mọ́ wọ́n sì kèmí náà máa rọ́ wáàsí. Wáàsí kọ́ ni mo fẹ́ ṣe. Bàbá làwọn ò ṣe wáàsí. Àáfàá tó ní wáàsí. Wọ́n ní àáfàá tó ní wáàsí. Bọ̀dá mi ni. Àwọn bàbá wa Mufasiru bàbá Àlàjí àgbà nílùú Èkó. Àwọn wọn ni. Àwọn ni wọ́n ní wáàsí. Àmọ́ tèmi. Àmọ́ èyí tí bàbá Àlàjí àgbà ṣe. Mo ṣàlàyé wípé mo fẹ́ fi ọ̀rọ̀ kan lé wọn kún ó máa kún olóòrò. Àwọn fẹ́ fi ọ̀rọ̀ kan lé bàbá àwọn Ọ̀jọ̀ra kí wọ́n rò dáadáa nípa orí tọ́lọ́wọ́n bá sì fún wọn. Ní tí mo wá fẹ́. Wọ́n ní táwọn fẹ́ káàfẹ́ àwọn Ajíkòbí. Ó lè mọ́jọ òun lọ. Àdìkúnlẹ̀. Ó ti ké yìí tó ké. Wọ́n léyìí tẹ́ kẹ́ni kẹ̀tùnkẹ́. Àwọn tó ké. Wọ́n ní àáfẹ́ àwọn Ajíkòbí èyí tẹ́ kéwòn àwọn ti gbà wọlé. Ó gbà wọlé. Bàbá làwọn gbà wọlé. Àfáà wa Tájù ọmọlẹ́yìn. Wọ́n ní àáfẹ́ àwọn Tajudeen ọmọlẹ́yìn. Níta fi bẹ̀rẹ̀ tàfsírì. Wọ́n ní tí bàbá Àlàjí àgbà máa fi bẹ̀rẹ̀ tàfsírì. Òun ni mo fẹ́ kó ké. Wọ́n léwu ni kí àáfẹ́ àwọn Tajudeen ọmọlẹ́yìn ó ké. وإذا قرئ القرآن Àlọ́ àáfẹ́ àwọn
لسان الشيخ ولا نكاح فاهم لنا أين تتويجي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى، وإذا رضيت حتى كانت بلا ما في علمك وزنته وعددا، وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظهن. نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا، وارزقنا العمل بهما بذاتك المقدسة. اللهم آمين. Bàbá lè ṣe dáa. Ó dùn mọ́ mi báwọn. Wọ́n ló dùn mọ́ wọn dáadáa. Gbogbo bí wọ́n bá tó bá tí wọ́n bá dé. Bàbá ní gbogbo ibi tó ń kálukú bá dé. Tí wọ́n bá fẹ́ máa pìtàn. Tí wọ́n bá fẹ́ máa pìtàn. Wọ́n rí tan tèmi náà parí pé lẹ́kọ̀ọ́ yìí o èmi náà sọ̀rọ̀. Yóò wọnú tàn pé lójúde bàbá wa Ọjọ́rá. Òun ní àyè àkọ́kọ́ tí bàbá wa Alhaji Àgbà tòní tí wọ́n ti kọ́kọ́ ṣe tafsiri. Tafsiri tí mo sì fẹ́ ṣe. Bàbá ní tafsiri àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ táwọn fẹ́ ṣe yìí. Ìkòyà ló jẹ́. Wọ́n ní ìkòyà ló jẹ́. Fún bàbá wa ọba. Ó jẹ́ ìkòyà fún bàbá wa ọba Ọjọ́rá kọ́lọ̀ mọ́sàdí ariwo pẹ́. À ń fẹ́ dáadáa fún yín jù báyìí lọ. Bàbá wa Alhaji Àgbà láwọn ń tọrọ dáadáa lọ́dọ̀ Ọlọ́run kó tún jù báyìí lọ fún yín. Ẹ̀yin lè má mọ iyì ara yín. Bàbá wa Alhaji Àgbà wọ́n ní bàbá wa Ọjọ́rá ẹ lè má mọ iyì ara yín. Àìmọ iyì ara yín náà. Wọ́n ní àìmọ iyì ara yín náà. Ó sì dáa púpọ̀. Wọ́n ló dáa púpọ̀. Nítorí wípé Ànábì Muhammad. Wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òun gan máa sọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní Ànábì a máa tọrọ síwájú Ọlọ́run. Ọlọ́run má jẹ́ ríra mi pé mo jẹ́ nǹkan. Ó bá jẹ́ aṣọ fọ́lọ́ pé orí àpò mọ́sà pé èyí lójú ara mi. Wọ́n á sọ mí di bàbàrà lójú àwọn èèyàn. Ọlọ́run ti sọ yín di bàbàrà. Wọ́n lẹ ti tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó kéré yín lójú yín. Ó wá sọ yín di bàbàrà lọ́dọ̀ gbogbo àwọn èèyàn. Ṣé bàbàrà yìí a lè ríra ni? Bàbá ní bàbàrà tọ́lọ̀ ń ṣe yìí ìjọ ó lè rà á. Kí ni n ta gbọ́kànlé? Wọ́n ní kí ni a gbọ́kànlé? Tó tayọ Ọlọ́run. Kò sí nǹkan kan nígbà táwọn ń wò yín dáadáa àwọn á rí i pé ẹ lágbọ́kànlé kankan tó tayọ Ọlọ́run. Bàbá tẹ rì láì lélẹ́rí. Wọ́n ní bàbá Alhaji Àgbà tí ẹ gbára létẹ̀ fẹ̀gbẹ́ kàn. Bàbá mi sí yín la ni ò jẹ́ gbàgbé. Wọ́n ní bàbá wa Alhaji Àgbà mí sí yín la ẹ̀ wá gbàgbé. Ìmísí bàbá tí ń bẹ lára yín. Bàbá ní ìmísí bàbá wa Alhaji Àgbà tí ń bẹ lára yín. Kò ní kú òun bẹ́ẹ̀. Wọ́n láwọn bí Ọlọ́run kó máa lékún sí i kó máa kú òun bẹ̀ láéláé. Àwọn ń tẹ́ ẹ bí lọ́mọ. Wọ́n ní kó máa wàá dó lórí yín kó sọ̀kalẹ̀ lórí àwọn ọmọ yín àrọ́mọdọ́mọ. Kí wọ́n máa jẹ nínú ọlá àti yín náà. Kí Ọlọ́run wá jẹ́ kí ìmísí náà ó ràn wọ́n kí wọ́n wá jẹ nínú ọlá àti yín náà. Ẹ ní tẹ́. Bàbá lẹ̀ ní tẹ́. Ẹ ní tí. Bàbá lẹ̀ ní tí. Wé ọba ké jókòó tí wàá bá máa ń ṣe tafsiri. Bàbá ní ó kéré lẹ́yìn ọba wa nílùú Ìlọrin tá a lásìkò fún ẹ̀ ṣe ṣé wù ní. Àìṣe ọ̀kan lọ́rin. Wọ́n máa pé mẹ́ta. Wọ́n lọ fún àwọn ìlú rẹ̀. الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Bàbá ló bá lọ́rin ní máa ń jòkó tì wá tí yìí làwọn tó rí.
èyí tẹ́ ẹ ṣe yìí. bàbá lẹ́yìn tẹ́ ẹ ṣe yìí. ẹ̀rẹ̀ra yín lẹ̀. bàbá ní ìrẹ̀lẹ̀ nílẹ̀ tó pọ̀ púpọ̀ ni. ọlọ́run ó san yín lẹ́san. wọ́n lọ́lọ́run tí màá ṣẹ̀yẹ̀ lẹ́san yóò bá wa san yín lẹ́san olóore tó pọ̀. àyà tí wọ́n ké fún wa. bàbá ní àyà tí wọ́n ké fún wa. á tù. bàbá lòun náà làwọn tù ú. ìní kọjá abẹ. kódà àwọn ò ní kọjá abẹ. àyà méjì òun náà. àyà méjì yìí ọlọ́run kún fún wa lásìkò ọlọ́run ní bàbá ojú délẹ̀. bí wọ́n bí ajá náà sì bá kọ́ sọ tiẹ̀. bàbá ní gẹ́gẹ́ bí ìṣe wa bàbá wà lójú orí àwọn ajánẹ́sì ó kọ́kọ́ fara kéwú. èmi àwọn bàbá náà wà tún gbé. bàbá náà ó ṣẹ̀ṣẹ̀ bàbá alájà àgbà náà ó ṣẹ̀ṣẹ̀ wá gbé tiwọn. ní rírì píìtì tí wọ́n wí. gẹ́gẹ́ bí ajánẹ́sì ṣe kà á fún bàbá bẹ́ẹ̀ náà ni bàbá ó tún wá kà á. kálùbáríkà wọn fi bí. wọ́n ní bàbá ń jẹ́ kálùbáríkà gbogbo wọn pọ̀ sí i bí bàbá alájà àgbà tó bí náà ṣe ṣe náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعدده وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بإذننا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بما بذاتك المقدسة اللهم الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. àti wá àforíjì kọ́lọ́hún ó sọ wá lọ́wọ́ èṣù. bàbá náà ti wá foríjì sọ́dọ̀ ọlọ́run kú lọ́dọ̀ èṣù ẹni èké ẹni ẹ̀kọ́. wọ́n ní àmìlà sọ́ọ̀lẹ̀ hàn fálẹ̀ náà bó ṣe rí. ààrẹ ló ṣe fún. wọ́n máa ní àṣà. ẹni bá ṣe dáadáa ó ṣe fúnra ara rẹ̀ ni. bó o bá ṣe ka ìyókù náà òun yóò gbẹ̀sán ọlọ́run ìṣọ̀bà lábòsí. tó o ṣe àwọ̀ ara rẹ̀ náà ló fi fọwọ́. bàbá ní gbogbo tó o bá ṣe dáadáa ní. wọ́n ní àmìlà sọ́ọ̀lẹ̀ hàn. àbíkà kejì rẹ̀ ìwọ náà ló gbẹ̀sán gbogbo ẹ̀. wọ́n máa ní àṣà àbàlẹ̀ ha. Gbogbo ṣe dáadáa ó gbẹ̀sán bó ṣe burú ó gbẹ̀sán. ọ̀dọ̀ ọlọ́run lẹ́ padà. bó ṣe lè kó wá fẹ́yàwó ó wà á padà sọ́dọ̀ ọlọ́run náà ni. ìbá àjákọ ìbá àjákọ. akọlọ́sẹ̀ àìwá ìyẹn abọ́lọ́sẹ̀ dáadáa ni. òṣèlú tó wà á gbà ó dà púpọ̀. gbogbo bẹ́ẹ̀ni rẹ̀ bá ti lè dùn tó
gbogbo tẹ́mi rẹ bá ṣe lè wò kó kù kí má lérò wípé o ṣe àṣemújẹ. yá mọ̀ pé kò sí àṣemújẹ. Gbogbo iṣẹ́ tó o bá ṣe. Gbogbo iṣẹ́ tó o bá ṣe pátápátá. Láburú. Láburú. Ó gbẹ̀san. Máa retí ẹ̀gbẹ̀san aburú tó ṣe nì. Gbogbo tó o bá ṣe ní dáadáa. Gbogbo dáadáa tó o bá sì gbélé ayé ṣe. Ó gbẹ̀san. Máa retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn Yorùbá. Wọ́n láwọn Yorùbá. A máa sọ̀rọ̀ kan. Nínú ìwé òwe tiwọn náà. Wọ́n ní ìyànjẹ ò sí níbi ọ̀kẹ́rẹ́. Wọ́n ní ìyànjẹ ò sí níbi ọ̀kẹ́rẹ́. Ìyànjẹ ò sí ní ìgbẹ́ ọ̀kẹ́rẹ́. Ìyànjẹ ò sí níbi ìgbẹ́ ọ̀kẹ́rẹ́. Ẹni ó di táyì. Ẹni ó di táyì. Yóò fà sí. Yóò fà la ilaha illallah ọlọ́mọsàjáre ń pẹ́. Ìtumọ̀ rẹ̀ ni wípé ẹnìkan ò lè bo ẹnìkan sí. Bàbá ní ìtumọ̀ òwe Yorùbá yìí ni pé ẹnìkan ò lè bu ẹnìkan sí. Tó o bá ṣiṣẹ́ rere ó gbẹ̀san. Bó o ṣiṣẹ́ rere ó gbẹ̀san. Bó o sì ṣaburú. Bó o sì ṣaburú. Ó gbẹ̀san. Máa retí ẹ̀san rẹ̀. Ẹ ṣeun bàbá wa ọba. Bàbá ní àìṣe púpọ̀. Bàbá wa. Bàbá wọn jọra. Ọba. Bàbá wọn ọba ọjọ́rẹ́. Ẹni tó ṣe pé láyé yìí kò sẹ́ni tí ó bí àfọlọ́. Wọ́n lẹ́yìn ni ẹni tó jásí pé nínú ayé tá a wà yìí ẹnìkan ò ní bí ọba mi tó bí jẹ́lẹ̀ ní òbí. Ẹ ń sì ń wo tọlọ́run náà. Bàbá ní ìṣe yìí sì ń jọ ìṣe ẹni tí ń wo bọ́lọ́run òbí mi. Ọlọ́run ọbọ ní kò ní fi aburú kàn yín. Bàbá lọ́wọ́ wọlé àjọkọ̀ṣoṣo ọlọ́run aburú ò ní kàn yín láéláé. A mọ iyì yín púpọ̀. Bàbá la mọ iyì púpọ̀. Àlùbáríkà tí ń bẹ lára yín Ọlọ́run ò ní kó kú. Bàbá ní àlùbáríkà tí ń bẹ lára yín ò ní parẹ́ láéláé. Eléyìí ló mú mi lọ síbi àyà méjèèjì tí mo fẹ́. Wọ́n ní ìdí rèé táwọn fẹ́ fi tú àyà méjèèjì táwọn fẹ́ tú yìí. Kulillahumma àjọngọlọ. Àfọ àwọn àjọngọlọ. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير بيدك الخير إنك على كل شيء قدير. Bọ̀dá wa. Àwọn bàbá wa Mufasiru bàbá Alájì àgbà nílùú Èkó. Àwọn náà ó ṣe tàfsírì. Àwọn ni wọ́n jẹ́ olùṣe tàfsírì láyé bàbá Alájì àgbà níta sọ̀tàn. Àwa náà ní pẹ́. Mo fẹ́ kí n tọrọ àyè fún wọn tẹ́lẹ̀ ni. Bàbá náà fẹ́ tọrọ àyè fún wọn ní. Nítorí iṣẹ́ tí bàbá yàn mí náà wọ́n yàn wọn náà. Wọ́n ní gẹ́gẹ́ bí bàbá ṣe yàn wọn pé káwọn máa mójú orí dání nílọrin. Bẹ́ẹ̀ náà ni wọ́n yan bàbá wa Mufasiru pé kí wọ́n máa ṣe tògbó. Àmẹ́ni tó wà níbẹ̀ nílé tí wọ́n ti bẹ̀. Àmẹ́ni tí ń bẹ nílé tí ń máyè dání fún bàbá Alájì àgbà. Wọ́n ti ní kó máa bá lọ. Wọ́n wá ti ní kó máa bá lọ tí bàbá bá ti parí àwọn máa. Òun ni ìmáàmù. Wọ́n ní bàbá wa ìmáàmù Ansarul Islam. Àwọn ọmọ lọ bá wa mú àyè náà dání. Bàbá Mufasiru ní fi bàbá Alájì àgbà lẹ̀ ẹ̀tún ẹ̀kọ́. Ó sì dùn mọ́ mi wípé àwa náà ò ní kọjá àyà méjì. Bàbá ní pẹ̀lú ògùn Ọlọ́run àyà méjì yìí náà làwọn bá fi bá bàbá wa ọba sọ̀rọ̀. Kulillahumma Ajíkòbí. Kulillahumma malikal mulki kulillahumma malikal mulki. Ìjọba. Bàbá níjọba. Ta níjọba? Ta níjọba? Ta lẹni tí ń fèèyàn sípò kó máa jẹ́jọba?
Tàlẹ́ni tí máa ń fìyàn sípò kókó máa ń jẹ́jọba. Bàbá wa Bàbá wa. pírẹ́sidẹ́ǹtì Nàìjíríà lónìí. Aṣáájú gbogbo ní Nàìjíríà tó jọba wa pátápátá ààrẹ bámbam. Òun níjọba. Wọ́n lóun níjọba. Sóun ló fi rẹ̀ ẹ̀bẹ̀ ní àbọ́lọ́hùn. Sóun ló fi rẹ̀ ẹ̀bẹ̀ ní àbọ́lọ́hùn. Mamalika limuliki. Allahumma malika limuliki. Òun ló wu Ọlọ́run tó gbéjọba fún. Ọ̀gá wa ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ló wu Ọlọ́run tọ́lọ̀ ń wá gbé àkóso ìṣèjọba Nàìjíríà lé lọ́wọ́. Bàbá wa Ọjọ́lá. Bàbá wa tá a jòkó tì bàbá wa Ọjọ́lá. Ó wu Ọlọ́run ló gbé sípò yìí. Ó wu Ọlọ́run ló fàwọn náà sọba aláyè tẹ́wà yìí. Olóyè. Olóyè. ń di ọba. Tó wá ń di ọba. Sí mímọ̀ ṣe rẹ̀ ni. Kìí ṣe mímọ̀ ṣe olóyè náà mímọ̀ ṣe olóyè náà. Allahumma malika limuliki. تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء. Ẹni ó wu Ọlọ́run. Ẹni ó bá wu Ọlọ́run ọba. Òun ní gbéjọba fún. Òun lọ́lọ́run a máa gbéjọba fún. Ọlọ́run gbé yín sípò yìí. Ipò tí bàbá Ọjọ́lá wà lónìí ó wu Ọlọ́run ló fi wọ́n síbẹ̀. A sì bá yín dúpẹ́. Bàbá lọ wá wùwà gbogbo ayé wa ń bá yín dúpẹ́. Ẹ sí lò. Ẹ sí ipò náà lò. Ìtọ́sọ́nà Ọlọ́run ń bá yín. Ìtọ́sọ́nà Ọlọ́run wá fi yín lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Lágbára Ọlọ́run. Bàbá làwọn tún bí Ọlọ́run. Ẹ lò ó. Ẹ lò ó. Lálògbó. Lálògbó. Ẹ fi ilẹ̀ fọ́mọ. Ẹ wàá fi ilẹ̀ fọ́mọ. Nítorí bí wọ́n bá ń tọ̀nà lónìí. Torí pé tí wọ́n bá ń tọ̀nà lónìí. Nílẹ̀ yìí. Nílẹ̀ tá a wà yìí. Tàlà kọ́kọ́ ọba tó kọ́jọ. Tá a máa sọ wípé tàlà àkọ́kọ́ ọba tó kọ́kọ́ jẹ. Ẹ̀yin ni. Ẹ̀yin ni. Tẹ́lifílẹ̀ bá a sì ti máa tò ó. Ọlọ́run bá a sì ṣe máa tò ó. Ìdílé àwọn ọba ni wọ́n máa jọba. Ìdílé àwọn ọmọ ọba ni wọ́n ti máa jọba. Ọlọ́run ló yàn yín lákọ̀ọ́kọ́. Ọlọ́run ló wù ú báyìí lè wọ́n fi ṣàkọ́kọ́. Gbogbo ẹ̀bùn tọ́lọ́run fún yín. Gbogbo ẹ̀bùn tó bá ní fún yín. Ọlọ́run má gbà lára. Àti Ọlọ́run má gbà lọ́wọ́ yín. Kí n tó dáa fún ẹ̀dá. Ìjọ dá fẹ́ dà. Ni kó máa ṣe iṣẹ́ dáadáa. Òun ni gbogbo kò tọ́lọ̀ ń bá gbìyàn sí kó máa ṣiṣẹ́ dáadáa ń bẹ̀. Kó wá lẹ́yìn. Kó lè ní ẹ̀yìn kó fi ẹ̀yìn lẹ̀. Kó wá lẹ́yìn. Kó wá lẹ́yìn. Níbi dáadáa tí. Látara dáadáa tí wọ́n ń ṣe nì. Kọ́mọ rẹ̀ ó gba ipò rẹ̀. Kọ́mọ ó lè gba ipò rẹ̀. Tánu. Bàbá níbẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ tó lẹ́yìn látara kò látara ṣe dáadáa tọ́mọ fi wá gbà á èèyàn tánu. Yé tán. Bàbá náà ní tán. تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء. Ẹlòmíì ń bẹ tọ́lọ́run ó gbé sípò. Ẹlòmíì ń bẹ tọ́lọ́run ó gbé sípò. Yóò sì ṣí ipò náà lò. Tí ó sì ṣí ipò náà lò. Gbogbo ayé ni ó máa yìn. Gbogbo ayé ni ó máa yìn. Gbogbo ayé ni ó máa rí pé lágbájá àfọyín. Gbogbo ayé ni ó máa rí níbi kò tọ́lọ̀ ń gbé sí pé kò sẹ́lòmíì tó fìdí ẹ̀ àfọyín. Tó bá sọ̀rọ̀. Tó bá sọ̀rọ̀. Àbẹ́gẹ́. Ọ̀rọ̀ tó sọ̀rọ̀ náà lábẹ́gẹ́. Àmọ́ aláburú ni. Àmọ́ bá mi tó fi síbẹ̀ mọ̀ páláburú ni. Ó sì mọ̀ wípé tóun ò bá bọ́ aṣọ yìí kúrò lára ẹ̀. Ọba mi tó gbé aṣọ yìí bọ́ ó mọ̀ tó tóun ò bá yọ aṣọ yìí náà kúrò lára ẹ̀. Yóò sì yọ. Ọba mi ti mọ̀ pé kò ní lálẹ́ yóò wá yọ kúrò. Ẹ bá mi sọ talẹ́ni tí ó tún fi wọ̀ ọ́ mọ́. Bọ́lá ń bá ti wá yọ aṣọ yìí kúrò lára rẹ̀ ta ló ń tọ̀hún tó tún lè gbé aṣọ yìí wọ̀ ọ́ pọ̀pọ̀. Ó ti jẹ́ ó ti. وتنزع الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء.
ọlá tó lọ ń gbé fún un. ọlá tó lọ ń gbé fún un. bó bá wọ ọlọ́run. bó bá wọ ọlọ́run ọba. àgbà lọ́wọ́ ẹ̀. àgbà lọ́wọ́ rẹ̀. gbé fẹ́lòmí. àwa tún gbé fẹ́lòmí pé ìwọ tí wọ́n lọ. ọlọ́run dá ọ lẹ́jọ́. ọlọ́run dá ọ lẹ́jọ́. o àpíìlì. olóòfẹ́ àpíìlì ẹ̀. kóòtù ta ló fẹ́ gbé. kóòtù wo ni wọ́n ti dájọ́ tanilẹ́yà àti tanijọ́jì tó gbà. ọlọ́run ò ní ṣe ti yín bẹ́ẹ̀. ọlọ́run ò ní ṣe ti yín bẹ́ẹ̀ ọba tó ti gbé ìwọ̀nyí kò ní gbà kó lára yín. وتعز من تشاء وتذل من تشاء. aṣọ yìí tọ́lọ́run gbé wọ̀nyí. aṣọ yìí tọ́lọ́run bá gbé wọ̀nyí. ọlọ́run ò ní bọ̀. àbí ọlọ́run bí ṣe máa bọ̀ lára àwọn ẹ̀ka ọlọ́run máa bọ̀ lára yín láíláí. àbí ọlọ́run. àbí ọlọ́run. nítorí ipa mọ̀ wípé gbogbo oore ọwọ́ rẹ̀ ọlọ́run ló wà. bàbá wa Alhaji Àgbà là ń bí ọlọ́run. orí kí a pẹ̀lú gbogbo oore ọ̀dọ̀ ọlọ́run ló wà. كل شيء قدير إنك على كل شيء قدير. kí ni agbára àwọn ọlọ́run ò gbé. wọ́n ní kí ni agbára ọlọ́run ọba ò gbé. talẹ́ni tó sì lágbára tó lè pe ọlọ́run lẹ́jọ́. bọ́lá ń bá wá wù kan nínú gbogbo àwọn ìròyìn tí bàbá ti kà fún wa yìí tó bá wù fẹ́rù ọlọ́run kan ta ló ń tọ̀hún tó ń tọ̀hún sábà pé máa ń pẹ́ lọ́hùn lẹ́jọ́. ọlọ́run náà tó ń fọ ọgbà yà pé àfẹ́mi. ọlọ́run wá ní ẹjọ́ tí ń bá dá ọ ẹni tí ó yí padà ò sí èmi náà mo tún lè yí padà. àfẹ́mi àfẹ́mi. lẹ́yìn èmi ọlọ́run kò tún sí nǹkan kan ní èmi náà tún. tọ́lọ́run dálé yín lérí. wọ́n ní tọ́lọ́run ọba dálé yín lórí. ó sì gbé ẹ̀wù ìwọ̀nyí. tó wá gbé ẹ̀wù yìí ẹ̀wù ọlá tó gbé wọ̀nyí. ọlọ́run ò ní bọ́. wọ́n ní agbára rẹ̀ tí fi máa bọ̀ ọlọ́run ò ní bọ́ kò lára yín. ọlọ́run ò ní mú yín fáyé. ọlọ́run ò sì ní mú yín fáyé. kò sí táyé ò lè ṣe. bàbá ní kò sí táyé ò lè ṣe. ẹ wá wo àpèjúwe párébù tọ́lọ́run sọ fún wa. wọ́n ní ká wo àpèjúwe ẹ̀là ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ fún wa ní Al-Kùránì yìí. ẹ gbọ́ yìí hùn. wọ́n ní ẹgbẹ́ èyí tá a wí yìí. àmì èyí tó tẹ̀lé. èyí tó tẹ̀lé àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ wí yìí. ọlọ́run wá ń fi ayé. ọlọ́run wá ń fi ayé. ń fi òru. ń fi òru tí ń bẹnu ayé. ń fi ìwé ọ̀sán. ìwà ń fi òwe júwe ọ̀sán. ń fi òru tí ó júwe ọ̀sán. ń fi òru ń fi júwe ọ̀sán. bẹ́ẹ̀ ni ń fi ọ̀sán júwe òru. bẹ́ẹ̀ lọ́lọ́run tún ń fi ọ̀sán ń fi júwe òru. kódà ọlọ́run tún ń fi oyún inú. ọba mi ò wá gbà tó nígbà òun tún fi oyún inú fi júwe. وتولج النهار في الليل. La ilaha illallah. túlíjù lẹ́yìnlẹ̀ fi nàárì bó ti wọ ọlọ́run. ọlọ́run ọba bó bá ṣe wù ú ní ṣẹ́ṣẹ́ṣẹ́. bó bá wù ú. bó bá wù ọlọ́run nígbà mìíràn. a mú òru jáde. a mú òru jáde. lọ́sàn gangan. nínú ọ̀sẹ̀ gẹ́gẹ́ tá a ní ẹ̀kan òru a sì mú òru jáde. wà túlíjù nàárà fi lẹ́yìn. La ilaha illallah. níjọ́ míì. tó bá dijọ́ míì. òru bá rú. tóru bá rú. àwa mú ọ̀sán jáde. àwa mú ọ̀sán jáde ayé ọmọ wa sọ pé yóò tètè sú. وتخرج الحي من الميت. wọ́n sáré ju kẹ̀kẹ́ lọ. bàbá ni ẹ má sáré ju kẹ̀kẹ́ lọ wọ́n ní ẹ padà sókè. orí láàrin yìí kó fi lè yé wa. bàbá ní ká lè mọ sẹ́ǹsì ọlọ́run dáadáa kó fi yé wa. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń bí. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jòkó ti bàbá níbí yìí. a máa ń tí wọ́n ń pè ní eclipse of the sun. wọ́n lá mọ kí ọ̀sán kó dòru. àbí kí òṣùpá kó sì yarí bọ́lọ̀ ni mẹ́tì wọ̀. yìí máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún. wọ́n lọ́dọọdún òun lọ́lọ́wọ́n ọba ti kádàrá táyà tí bàbá kà fún àyè máa ń ṣiṣẹ́. bí ọ̀sán bá ti kọjá ọ́bìtì ẹ̀. tí ọ̀sán bá ti kọjá bí tọ́ba mi kádàrá ẹ̀ sí. nítorí rìn. torí wípé ọ̀sán rìn. ó wá ṣe déédéé òru. yóò wá ṣe déédéé òru. yóò sì gbóru.
yóò wá gbóòrù mi bí ìgbà téèyàn ń bọ̀ láti Èkó tó pàdé èèyàn Ìbàdàn. ọ̀sán wà jáde. ọ̀sán wà jáde lásìkò òru. talẹ́ni tó lè ṣe bí ìsọ̀rọ̀. bàbá ní bó bá rí bẹ́ẹ̀ ta ló lè ṣerú eléyìí bí kì í bá ṣe Ọlọ́run. bó sì wù ú. bó bá wù Ọlọ́run nígbà a mìíràn. sì tún gbé òru a mú òru jáde lára ọ̀sán. a mú jáde lára ọ̀sán. gbogbo wa là ń ríra wa báyìí. à ń ríra wa báyìí. bó bá wu Ọlọ́run ó lè gbòòrò wọ́. bó bá wù Ọlọ́run lásìkò tó ru ò tí ì yẹ kó ru yóò kẹgbẹrù ni. tó bá gbèrú. bó bá gbèrú. ẹ̀rù ó máa wá bàjẹ́. àrẹ̀kùn là yà sí mi. ẹ̀rù ó sàmà bàjẹ́ bí mo ti ní ní òru. ayé ẹ̀mọ bàbá ní bí òru tó bá lọ jáde lásìkò tá a wà yìí mọ́dọ́mọ́ sínú o bàbá ní kẹrù ó bà wá ni. ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ń bẹ bọ́lá ń bá mu wá bẹ́ẹ̀. bàbá ní bọ́lá ń bá mu wá bẹ́ẹ̀. níjọ́hun. níjọ́hun àná. táàtì tá a mọ òótọ́ yàtọ̀ sí rọ́. táàtì mọ òótọ́ yàtọ̀ sí rọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké yìí ẹ̀ka. bàbá lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké yìí àbá. àwọn àgbàlagbà máa ké káàkiri ni. bàbá ní nígbà náà ayé àgbàlagbà máa ké káàkiri ni. nígbà náà wọ́n sọ pé ẹ kìlọ̀ fóòrùn kójú òjò wálẹ̀. ọ̀rọ̀ mi ti jábọ̀ mọ́ abáwo. olójú الليل في النهار وتولج النهار في الليل. òun nìkan ló lè ṣe. wọ́n ní kò sẹ́nìkan tó lè sọ pé kó rò ó fòṣù balẹ̀ àfọlọ́wọ́n ọba. àfọlọ́wọ́n. Allahu Akbar. kí wá ṣèyí òun nìkan kú tún wá. bàbá ní kèrè tún ṣe lẹ́yìn òun nìkan ní sẹ́yìn ọlọ́run. وتخرج الحي من الميت. وتخرج الحي من الميت وتخرج الحي من الميت. ọlọ́run o. bàbá lọ́lọ́run o. ọba ṣe yóò wù. ọba ṣe yóò wù. obìnrin tọ́lọ́run fún lóyún. obìnrin tọ́ba mi foyún sínú ẹ̀. básìkò rẹ̀ bá tó. básìkò bíbí ọmọ náà bá tó. bí ọmọ náà ò bá sì kú máa nú. bọ́mọ náà ò bá dòkú máa nú. bó bá wù ú. bó bá wù Ọlọ́run. àní kó bí ọmọ. àní ó bí ọmọ náà. àbí káwọn dókítà bá bí. àbí kó sì dá sí wípé àwọn dókítà ni wọ́n bá bí. wọ́n gbé ọmọ jáde. bó bá wù Ọlọ́run àbí kí ìyá ọmọ bí. bó bá wù Ọlọ́run. ìyá sì ti kú. ìyá sì ti kú. La ilaha illallah. ọmọ ó sì máa já láàyè. bàbá wa àlejò àgbà wọ́n ní nínú ṣàìṣe Ọlọ́run lára àti máa tún dá ìyá ó ti lọ ọmọ ó sì máa bẹ tàbí kọ́mọ ó sì ti kú. La ilaha illallah. bó bá sì tún wù ú. bó bá tún wá wù Ọlọ́run. a tún yọ òkú jáde lára alààyè. a yọ òkú jáde nínú alààyè. الميت من الحي. bó bá wù ú. bó bá wù Ọlọ́run. Allahu akbar. وتخرج الميت من الحي. apàyà. àpàyà. a sì mú alààyè jáde lára. wọn a máa wá kí wọn pé Ọlọ́run ó wù ọmọ tó fi í lẹ̀. ọlọ́run ìyá rẹ̀ ò fi kòkòrò lára kí ni mo bí òrọ̀ kò rọ́mọ rẹ̀. kò yé òrọ̀ mẹ́. ìyá ò rọ́mọ àgbò ló ti fọ́ yìí. omi ni ò dànù. tàkọ́kọ́ ọlọ́run òjò mi ó dànù. wọn alọ́lọ́run òjò ni ó dànù àmágbè tó gbómi dání. talẹ́ni tí í ṣe. wọ́n ní talẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀. wọ́n ní òsẹ́ni kankan ẹ pariwo ẹni tí ń ṣe bẹ́ẹ̀. وترزق من تشاء بغير حساب. وترزق من تشاء بغير حساب. وترزق من تشاء بغير حساب. àṣeyíwò bí ọlọ́run ò sí. bàbá ní bàbá ń pè èèyàn kan ní àṣẹ yóò wù ú ó tọ̀ wọ́n mọ̀ wá rẹ̀ ni wọ́n lọ́lọ́run nìkan láṣẹ yóò wù ú. bó bá wu ọlọ́run. bó bá wu Ọlọ́run.
a gbé èèyàn dìde tí ó wá fún lásìkò tí ó pọ̀. àwọn akọ àrísìkí yóò wá tẹ ti ẹnìkan. ní ìtẹ́sí wípé òun gan ò tiẹ̀ ní mọ̀sẹ̀rò ẹ̀. òun gan ò wá ní mọ bí ọlá rẹ̀ ṣe mọ kò ní mọ bọ́lá rẹ̀ ṣe tó. ọlá tó lọ́hùn fún yín. ọlá tó lọ́hùn fún bàbá wọn Jọra. àrísìkí tó lọ́hùn fún yín. àrísìkí tó lọ́hùn bá fún yín. ọlọ́run má jẹ́ lè rí. ọlọ́run má jẹ́ mọ iye ẹ̀ má sì jẹ́ lè rí. ẹ fi wá ronú wípé èmi ni lágbájá. wọ́n lárísìkí tàṣetáàmì máa wọ̀ títí máa wá sọ̀yàn tẹni tí òun náà di Kárúnà nínú ayé wọn lọ́lọ́run ní tẹ̀tì yìí. n tó mú Fìrìáwó náà dọ̀tá ọlọ́run. wọ́n ní tó mú kí Fìrìáwó náà àti Kárúnà tó fi dọ̀tá ọlọ́run. kò tayọ wípé ọlọ́run kẹ́ wọn. wọ́n lọ́lọ́run kẹ́ Fìrìáwó náà púpọ̀. wọ́n wá ń ríra wọn páwọn jẹ́ nǹkan. ó kẹ́ Kárúnà ọlọ́nà wá pọ̀ débi wípé wọ́n wá ríra wọn. wọ́n sì lérò wípé ta ló tún tó wà. wọ́n wá wọra wọn wọ́n wá rí i pé kò sẹ́ni tó tà wọ́n mọ́. ọlọ́run ò ní jẹ́ ẹjọ́ ra yín lójú. bàbá lọ́lọ́run ò ní jẹ́ ẹjọ́ ra yín lójú láílé. ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ríra yín pẹ̀lú. ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ríra yín láílé. adúpẹ́. bàbá la dúpẹ́. bàbá la dúpẹ́. ibi mo bọ́rọ̀ dé yìí. bàbá níbi táwọn bọ́rọ̀ dé yìí. ní tí ń bá ń dunni lọ́rọ̀ ẹni. wọ́n ní tí bá ń dunni a máa pọ̀ lọ́rọ̀ ẹni. èmi ò lè fọwọ́ pò ó. bàbá làwọn ò lè fọwọ́ pò ó. mi sì fẹ́ kí kábíyèsí náà bá mi fọwọ́ pò ó. àwọn ò sì fẹ́ kí kábíyèsí bàbá ọba Jọra ká bá wọn fọwọ́ pò ó. ẹ dákun. wọ́n lè dákun. gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe tẹ́ fi ràn wá lọ́wọ́. gbogbo tẹ́bọ̀ ọ̀nà tẹ́bà gbà tẹ́bà fi ràn wá lọ́wọ́. ilé kéwú tí bàbá fi lẹ̀. ilé kéwú tí bàbá Alhaji Àgbà fi lẹ̀. Al-Qurratul Adabiyyatul Kamaliyya. ilé kéwú bàbá Alhaji Àgbà tó ti pọ́gọ́rùn ọdún tí bàbá dá a lẹ̀. lọ́dún yìí. wọ́n ní lọ́dún tá a wà yìí. a sẹlẹbírẹ́tì ẹ̀. a sẹlẹbírẹ́tì tó pé ọgọ́rùn ọdún. àwọn jàmáà ń sì ń bọ̀ wá. àwọn jàmáà tí bàbá ránṣẹ́ à ń bọ̀ wá. wọ́n wá. a wá. à ń wá ràn lọ́wọ́ yín. wọ́n ní à ń wá ìrànlọ́wọ́ yín. ọlọ́run ràn yín náà lọ́wọ́. ọlọ́run ràn yín náà lọ́wọ́. èmi ò ní kankan ẹ má ti sọ̀rọ̀. ẹ jókòó sí Ìlọrin ẹ bàbá tàbí lẹ́kọ̀ọ́ lẹ́. a máa retí. bàbá ní èyí tẹ̀ mí. bàbá ẹ ti sọ. bàbá lẹ́yìn táwọn fẹ́ wú bàbá wọn jọ wá. ẹ gbọ́. wọ́n ní ẹ gbọ́. ọmọ tí ń bẹ nílé kéwú nísìnyí. bàbá ní ọmọ tí ń bẹ nílé kéwú nísìnyí. wọ́n lé ní 12,000. wọ́n kò tí ẹ níbi ká ẹsẹ̀ mọ̀ nínú káwọn èèyàn lórí ààrẹ dábí. mo rò pé kinní kan bẹ nínú àlẹ́ adábí. lórí ààrẹ adábí. ẹ jẹ́ kí bàbá ó rí. bàbá ti ní. wọ́n mọ̀ bọ́ ọmọ ti fún fún. àlífọ̀ ọ̀dọ́dọ̀ ìgbẹ́gẹ́ tí a wọ́n sì ti ti láyé. bàbá wa Alhaji Àgbà fẹ̀yẹ́ lẹ̀. léyìí tó ṣe wípé ilé kéwú afẹ́kọ̀ọ́ lọ́bẹ̀. bàbá ti ní kí wọ́n kó lọ ilé kéwú lọ́bẹ̀ ilẹ̀ náà pọ̀ tí ò ló ń kà. kọ́lọ́hún bá wa sọ́dọ̀. kọ́lọ́hún mọ̀ sábà sọ́dọ̀ tó. èyàn ǹjẹ́ a lè gbọ́ wípé ilé kéwú tá à ń wí. bàbá ní ǹjẹ́ a lè gbọ́ pé ilé kéwú tó ti gbọ́dọ̀rọ̀ ọdún yìí. a ní bọ́ọ̀sì. bàbá ní kọ́dà ní bọ́ọ̀sì. ẹyọ kan. ọlọ́run ní ràn wá lọ́wọ́. àwọn ọmọ ìtì dáyé 2,500 naira. ṣé bá gbé 500,000 kó bá 2,500 naira. owó ilé kéwú lọ́dún ọmọ kan èmi rẹ́gísírà lè kéwú 2,500 naira lówó ọmọ ilé kéwú ìtì dáyé lọ́dún kan. wọ́n sì ju 2,500. àwọn ọmọ tí mẹ́mẹ́ ti lé 13,000 ní ìsìn. àwọn àfáà táyà sí nǹkan wọn bẹ́ẹ̀ tó ọlọ́run. àfìrà wa lọ́lọ́run lọ́wọ́. bàbá náà fìrà wa lọ́lọ́run lọ́wọ́. àdúrà tí mo fẹ́ ṣe fún yín. bàbá náà ti dórígun àdúrà fún bàbá wọn Jọra. mo dúpẹ́ fọlọ́run. bàbá wọn Jọra ti tẹ́wọ́ bàbá làwọn wá dúpẹ́. èmi gan-an náà. wọ́n láwọn bàbá Alhaji Àgbà láwọn gangan. èmi náà ṣe wáàsí lẹ́kọ̀ọ́. bàbá wa Alhaji Àgbà wọ́n ṣe wáàsí lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tàfùsírì torí bàbá ń wé kò ṣe wáàsí o àmọ́ gbé tàfùsírì àkọ́kọ́
ìdí tó sì fà á lẹ̀ ni pé wọn ò gbọ́dọ̀ jáde iṣẹ́ bàbá ń bẹ́lẹ̀ àmọ́ bàbá wọn jọra tóbi púpọ̀ ni bàbá fi wá yọ̀ǹda odidi ijọ́ mẹ́ta fún yín wọ́n wá lákọ̀ọ́kọ́ tẹ̀síìrì bàbá wa Alhaji Àgbà tòní lẹ́kọ̀ọ́ iwájú ilé bàbá wa Ọ̀jọ̀ra àkọ́kọ́ pé nínú ó sì rọrùn fún bàbá iwájú ọ̀dọ̀ bàbá wa Ọ̀jọ̀ra gbogbo àwọn ajábẹ́sì náà àkọ́kọ́ gbogbo ẹjọ́ lókè ìsìn àdúpẹ́ fọlọ́. bàbá wa àdìpọ̀ lọ́dọ̀ wọn láwọn náà tó tó alẹ́ bẹ̀. kódà bí ọlọ́jọ́ bá ní tó fẹ́ wí. bàbá wa Alhaji Àgbà wọ́n ní kódà bí bàbá Khalifa ọlọ́dọ̀ tó bá ní tí wọ́n wí. fún ọba àfipamọ́ náà. wọ́n ní ìgbà yẹn rọ tí n bá ṣe tán. àsìkò gbígbàdúrà la bọ́ sí. bàbá náà ti bọ́ sásìkò gbígbàdúrà báyìí. àdúrà tí mo fẹ́ ṣe. wọ́n ládùúrà táwọn fẹ́ ṣe. ẹ̀yin la fẹ́ dájú ẹ̀kọ́. gbogbo wa táwọn á jòkó yà á yọ̀ǹda rẹ̀ fún bàbá Ọ̀jọ̀ra. Ajíkòbí. àfa àwọn Sheikh Abdulrazak Ajíkòbí. àwọn tá a ti pèpè àwa nítọ́lọ́hùn. wọ́n lọ́wọ́ àdúrà tá a ti pèpè bá ṣe fún bàbá Ọ̀jọ̀ra. tọ́lọ́hùn máa fi bá ẹ̀dá ẹ̀ lò. èyí tọ́lá wọn bá máa fi ń bá ẹ̀dá ẹ̀ lò. kọ́lọ́hùn ọba kò sí bá yín lò. bí wọ́n bá ti ń kọ́ ọ́ mọ́sá fi bá wa bá yín lò. Bismillah. Sheikh Abdulrazak bismillah. àwọn bàbá Alhaji Àgbà wọn ní ká ṣe suratul Fatiha méjì méjì fún àwọn bàbá wa ọlọ́lá bàbá wa Ọ̀jọ̀ra wọ́n ní bàbá máa dàníyàn lẹ́yìn rẹ̀ wọ́n wá ní pé ká ké kútúbà suratul Fatiha gbogbo dáadáa tí ń bẹ́ ń bẹ̀ Ọlọ́run dákun wọ́n sàbà sí fún àwọn bàbá wa. mo ti ń jẹ́ ìran sọ Ọlọ́run dákun bàbá wa sí fún bàbá. gbogbo jẹ́ bá dì lẹ́rù síbẹ̀ Ọlọ́run dákun wọ́n sàbà fi lé wọn lọ́wọ́. wọ́n ní gbogbo àwa jàmáà ká suratul Fatiha alẹ́ méjì méjì. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين خطبة ni ó kù báyìí wọ́n ní kí àwọn bàbá wa kan máa dàníyà bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin munawwir absaril arifin binuril ma'rifati wal yaqin وجاذب عظمة أشرار المحققين بجذبات القرب والتمكين فاتح أكفال قلوب الموحدين بفاتحة التوحيد والفتح المبين الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين الرحمن الرحيم العزيز الحكيم العلي العظيم الأول القديم خاطب موسى الكليم بخطاب التكريم وشرف نبيه الكريم بنص الشريف ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم مالك يوم الدين قاهر الجبابرة والمتمردين ومبيد الطغاة الجاهدين ذلكم الله ربكم فتبارك الله أحسن الخالقين فيا من لا شريك له ولا معين إياك نعبد وإياك نستعين معترفين بالعجز عن القيام بحقك في كل وقت وحين يا بائث الريح الأكيم يا محيي العظام وهي رميم اهدنا الصراط المستقيم صراط أهل الإخلاص والتسليم صراط الذين أنعمت عليهم صراط الذين تصلوا بالهدى وفرحوا بما لديهم غير المغضوب عليهم أبلنا اللهم منك مواجب الصديقين وأشهدنا مشاهد الشهداء ولا تجعلنا الضالين ولا مدلين ولا تحشرنا بزمرة الظالمين اللهم بحق هذه الفاتحة
افتح لنا فتحا قريبا. اللهم بحق هذه الشافية اشفينا من كل آفة وعاهة في الدنيا والآخرة. اللهم بحق هذه الكافية اكفينا ما همنا من أمر الدنيا والآخرة، وأجر وتعلقات عبادك المؤمنين على أجل عوائدك، واشفع لنا بنفسك عند نفسك في الدنيا والآخرة، إلا أرحم بنا ولا بهم منك يا أرحم الراحمين. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين، والحمد لله رب العالمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. bàbá wa Alhaji àgbà wọn lẹni tó jẹ́ alága gbogbo àwa tá a ṣètò yìí. bàbá wa Alhaji àgbà la dúpẹ́ fún yín púpọ̀. bàbá Alhaji àgbà làwọn bára àwọn náà dúpẹ́. wọ́n ní orúkọ bàbá wa chairman náà ní Alhaji wa Abdulyakin Salahuddin. ayé òkè olóńdà. ayé òkè olóńdà. wọ́n lọ́wọ́ má da ọ̀rọ̀ orú. má da àlámọ̀rí orú. gbogbo nǹkan ìfẹ́ níwájú Ọlọ́run. wọ́n lọ́wọ́ mẹ́sà ṣe fún yín. wọ́n ló dùn mọ́ wọn púpọ̀. wọ́n ní gbogbo akitiyan àti gbogbo ètò tẹ́ẹ̀ṣẹ̀ yìí gbogbo ẹ̀ ló dùn mọ́ wọn púpọ̀. wọ́n láwọn oṣù tó wá. wọ́n lọ àṣìbọ́ bàbá wọn Ọjọ́rá náà dúpẹ́. wọ́n nígbà tó ń ṣèrú bọ̀ wá. bàbá wọn Ọjọ́rá wá sí mọ́lẹ́kẹ̀ẹ́. bàbá ní Ọlọ́run sì bá wa ṣe é. wọ́n wá dúpẹ́ fún yín. ọba tó fún yín lókè náà tó. èyí tó fún yín ọba mi ló fún yín, ọba tó wá fún yín ní tó fún yín nì. ọba mi ò sì pẹ́ nìkan dá sí i nígbà tí ó fún yín. ẹ wá lo nǹkan náà sọ́dọ̀ Ọlọ́run tó fún yín. wọ́n lọ́run tó fún yín náà Ọlọ́run ò ní padà lẹ́yìn yín. إنا أعطينا أعطيناك الكوثر وصل لربك وانهر إن شانئك هو الأبتر. آمين. صلاة على النبي الكريم. bàbá wa Alhaji àgbà wọn ti ṣàdúrà fún Alhaji wa Abdulyakin Salahuddin gẹ́gẹ́ bí olólùfẹ́ dáadáa fún bàbá. ẹ̀dàkùn ẹ̀dàkùn ìjòkó tí ń lọ sórígun kan ẹ̀dàkùn tí ń lọ sórígun dáadáa fún gbogbo wa. Ọlọ́run ní bá yọ gbogbo wa jẹ́. ayọ̀wọ́ ó sì bá wa kalẹ̀. olùkúlọ́dọ̀ náà bàbá wa Ọjọ́rá wọ́n ní látìgbà táwọn ti ń gbàlejò bàbá wa Alhaji àgbà ara ọ̀tún tún ní ìgbàlejò bàbá tèmi tó tún jẹ́ sáwọn. ń sẹ́wọ̀n báwọn ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ àmọ́ ọ̀rọ̀ tó gbé àwọn inú àwọn dùn, àwọn tó lọ́rọ̀ táwọn fẹ́ sọ torí pé ní ọ̀rọ̀ bàbá wa Alhaji àgbà lọ́dọ̀ àwọn bí 5 and 6 ni. bàbá wa Ọjọ́rá máìkì náà tó ti dọ́dọ̀ yín báyìí. Bàbá ọba Ọjọ́rá fún gbogbo ilẹ̀ Ọjọ́rá àtàpépé rẹ̀ aláwọ̀ dúpẹ́. Inú bàbá ń dùn, bàbá ò wá já lẹ́nu, ó tún ní bàbá. Ṣé ẹ mọ̀ pé mo sọ kíní kan lẹ́ẹ̀kan èdè Èkó náà fi wí? Mo fẹ́ fi aṣọ mi, okùn aṣọ mi. Bàbá ní bàbá wa àgbà Ọjọ́rá á ní ká báwo jòkó àwọn lẹ́ẹ̀kan. Àwọn sọ pé àwọn faṣọ wọn kaṣọ bàbá. Mo tí
ọlọ́run ṣe fún mi. torí pé ń tí ọlọ́run ọba tẹ́tí àlájí àgbà nǹkan tó pọ̀ ni. a nítorí bẹ́ẹ̀ àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá wa ọba fún gbogbo orílẹ̀ Ọ̀jọ́rà àgbègbè rẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀. bàbá wa ọba Ọ̀jọ́rà á ní gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátá á ní bí bẹ́ẹ̀ nínú àwọn ni alákọ̀ọ́kọ́ bíbẹ̀. a sọ pé ilé ẹjọ́ bàbá wa Àlájì àgbà nílọrin tẹ́ ẹ dárúkọ tẹ́ ẹ mẹ́nu bá nì. mo ti ní kọ́ lọ ṣe sólà omi síbẹ̀. bàbá wa Ọ̀jọ́rà á ní àwọn ti ní láníyàn tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀. mo ti ní kọ́ lọ ṣe. bàbá sọ pé àwọn ṣe ẹ̀ ti ní ká lọ ṣe ní sólà omi tí ó jẹ́ kó mi máa rọrùn àwọn ti ní ká lọ ṣiṣẹ́ rẹ̀. ọlọ́run kọ́ ti ní ilé. bàbá ní ọlọ́run kàn ní kó jẹ́ pé wíwí tẹ wí làwọn fi wí jáde nísìnyí. àwọn tó máa gbẹ omi. àwọn tí wọ́n gbẹ omi yẹn bàbá wa ọba Ọ̀jọ́rà ní wọ́n wá bá bàbá wa Àlájì àgbà ńlé. ibi tó bá fẹ́ kọ́ gbèsè. bàbá wa Ọ̀jọ́rà níbi tẹ́ ẹ bá ti fẹ́ kán gbẹ ẹsẹ̀ ẹsẹ̀ àti tọ́ka rẹ̀ sí wọn. láṣálà ìyàmọ́ èmi náà ti sọ́la omi síbẹ̀. bàbá wa ọba Ọ̀jọ́rà ní pẹ̀lú agbára ọlọ́run ọba àwọn ṣe sólè omi síbẹ̀. sí mọ́ṣáláṣí aláàyá. mọ́ṣáláṣí aláàyá aláwọ̀ ṣe sólè omi síbẹ̀ náà. a sì mọ̀ pé tí ò bá sómi ìrun ò ṣe kí tí ò bá sálọ àlá ọlọ́run ò ní gbà wọn. bàbá wa Ọ̀jọ́rà wọn sọ gbogbo ẹ̀dì ọ̀rọ̀ ayé wọn lọ́n tó máa rọrùn sí i. bàbá wa Ọ̀jọ́rà ní ọlọ́run ti fi inú àwọn ọ̀rọ̀ yìí ni. aṣẹ́mi tó kaṣọ. bàbá wa Ọ̀jọ́rà lọ́sọ àwọn tó kaṣọ yín òun náà ló jẹ́ ẹ máa sọ gbogbo ẹ̀ bóde. ẹ ṣe bàbá. bàbá wa Ọ̀jọ́rà ní ẹṣẹ́ kan bàbá wa Àlájì àgbà. mo gbọ́ ìtẹ̀sọ́. aláwọ̀ ti pé ìtẹ̀sọ̀ àwọn gbọ́ lẹ́kọ̀ọ́yà gbọ́wọ́. lágbóni náà. a ní pẹ̀lú agbára ọlọ́run ọba pẹ̀lú ògo rẹ̀. kọ́lọ̀ fún wa lẹ́nu ìwọ̀n àlàáfíà. a ní ẹ̀bẹ̀ tá a máa bẹ ọlọ́run náà ní kó má pa wá báyìí kó sì àti fẹ̀mí kó àtàláfíà sí i. gbogbo ìtẹ̀sọ́ yìí sá. a ní gbogbo èyí tẹ̀sọ̀ ní bàbá wa Àlájì àgbà. ó kéré ní tọ́lá òun lè ṣe. a lọ kéré ní tọ́lá ń lè gbọ́wọ́ àwọn ṣe. aláwọ̀ tó bá àwọn tí bàbá ní bàbá pé sí lónàbì sí ọ̀fọ̀tọ̀ra bàbá. ẹ má bínú. bàbá àwọn Ọ̀jọ́rà ní ẹ̀dẹ́kun ẹ má bínú. ọmọdé tẹ́bọ̀ ọ́rù. bàbá àwọn Ọ̀jọ́rà ní àwọn àgbàlagbà ní ọmọdé ò kẹ́kọ̀ọ́ rù. ó máa ń pa ni ó máa ń pa ni. a ní bàbá kékeré tí mo fẹ́ fún mi. bàbá àwọn Ọ̀jọ́rà ní ẹ má bínú àwọn ọmọ bínú lọ́dún kékeré. ọlọ́run kọ́kọ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọkọ̀ ọmọdé òní. ẹjọ́ bàbá wa tí a máa ní gbogbo àwa ìtura ìgbàlá yìí máa gbé fún yẹn fẹ́ kí ọlọ́lá wa ní àwọn wa Alhaji wa Al-Mubarak Shikini ẹ̀ṣẹ́ máa ní owó àlọ́ you are highly welcome ẹ̀ṣẹ́ púpọ̀ gbogbo tá a bá fi sẹ́yìn ẹ̀jọ̀ ló ń kọ́ Alhaji àgbà ẹ̀ṣẹ́ àforí ní ìfúnra bàbá wa àjèrí bàǹbà àbàǹbà àjèrí àbáfẹ́ ká gbogbo ẹ̀ ní ọ̀rẹ́ ọba ọkùnrin ìfẹ́tẹ́ àbùkù ìfẹ́tẹ́ àtọ ẹ dákun kámọ́sẹ̀ ara wa àwọn bá ẹ̀yà wa lóbìnrin nígbà tó ti ṣàdúrà fáwọn. aláwọ̀ fẹ́ gbàdúrà lẹ́nu bàbá. wọ́n ní káwọn wá lọ ní láì nígbàdúrà bàbá kò táwọn lọ́rùn. bàbá Àlájì àgbà wọ́n ní gbogbo ìyá wa lápapọ̀ wọ́n lálùbáríkà ìyá wa Aisha èyí wọ́n lálùbáríkà ìyá wa Khadija èyí aláàfẹ́ àgbà ọlọ́ọ̀jọ́ kan yẹ ṣe ọlọ́run wọ́n ní ilé àti ọlọ́kọ̀ ọ̀kan fún gbogbo ìyá. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar
فصل لربك وانحر إن شانئك هو الأبتر. bàbá ní gbogbo bímọ tí ń bẹ láàrin yìí tẹ́ ẹ fi ti ilẹ̀ tẹ́ ẹ wá ń gbọ́tọ̀ láwọn bí yìí wọ́n ní lójú ẹ̀mí ní gbogbo àwọn ọmọ yóò yẹ tí wọ́n yẹjú wọ́n lẹ́gẹ̀rẹ̀ àwọn ọmọ yìí wọ́n lẹ́nu ọlọ́dún oníkẹsẹ̀ yìí wọ́n láwọn ọmọ náà sì jẹ́rọ yìí ọdún bàbá wọn lọ́wọ́ wa bàbá wọn ọbẹ̀ ọjọ́ rẹ̀ bí wọ́n ṣe ń ṣe yìí lórí Islam gbogbo tó lọ fún yín lọ́mọ wọ́n ní gbogbo wọn lọ́wọ́ fi wọ́n ṣe ní tí ó máa ran Islam lọ́wọ́ wọ́n lọ́wọ́ ò ní sàwọn ọmọ yìí kíkan ní ìmọ̀ yín lọ́wọ́ wọn ò ní fi ìbànújẹ́ máa yín lọ́wọ́ ọlọ́run ni ọlọ́run ẹ̀yin bẹ́ẹ̀ wá jẹ̀yà bàbá mi táwọn sọ fún yìí wọ́n ní ẹ dákun àtàwọn bàbá àwọn ọkùnrin wọ́n ní ìwà wa níjọ́ kọ̀ọ̀kan ìmọ̀ ìyàtọ̀ wọ́n ní ẹ máa bá wa fara dà wá tá a bá rí lọ́dọ̀ àwọn obìnrin báwo á ṣe fara dà tẹ̀yìn ìyá ẹ̀yìn ìyẹn máa fara dà tiwọn náà bẹ́ẹ̀ bá ti ń fara dà ìwà àwọn ọkọ yìí gbogbo àwọn ọmọ yìí ni wọ́n sì jẹ́ yà. ìjọba ẹ bá ti yarí fáwọn ọkọ yìí wọ́n ní èèyàn ń fa àgbákò fọmọ rẹ̀ lọ́wọ́ òní jẹ́ kó jẹ́ àgbákò fún wa o. bàbá ní tó máa ń sọ̀rọ̀ yìí wọ́n ní àyà kan bá náà ní Qur'an níbi tábà mi ti sọ pé àrìjàlù. الرجال قوامون على النساء kútúbà àdúrà yín náà nù. بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. bàbá ní ọlọ́run ọba ń sọ fún wa nípa àwọn ọkùnrin àwọn olórí ẹ̀yìn obìnrin látara tó òun fi wá sọ lórí òun náà ní táwọn máa ná fún yín gbogbo èyí tó bá ti wá dó déédéé ẹ jèrè àwọn ọmọ ọlọ́mọṣà jẹ jèrè àwọn ọmọ yín ọlọ́run táwọn ọmọ ìkéde tiwa ọlọ́àjọ kan ṣoṣo ọlọ́run bàbá náà sá ní mẹ́ta mẹ́ta. àmín ya Allah. bàbá ní sọ́tà yín lọ́rùn wọ́n ní ẹ̀sán ní kàṣí. Ọlọ́run gbàdúrà ìyá wa o ó ti dàṣẹ náà ni yóò sì gbà pẹ̀lú ògbólọ́tọ̀ Alhaji wa Abdulyakin Salahuddin tí bàbá wa Alhaji Abbas àdúrà fún tẹ́lẹ̀sì wọ́n ní gbàdúrà yìí ti ṣe wo àwọn lára tó ó dùn mọ́ àwọn púpọ̀ wọ́n ní owó àdúrà náà àtọwọ́ òkùnà yìí tó jẹ́ 100,000 naira. lórúkọ bàbá wa Alhaji àgbà àwa lọ́dọ̀ wọn nísìn gbogbo àwa ní tí wọ́n bá fún gbogbo àwa Ittihad al-Qadariyin yìí lápapọ̀ lójú bàbá wa Alhaji àgbà. wọ́n ní àwọn ọmọ yín náà tá a gbé tòrí dání aláwọ̀ fún wa ní owó 100,000 naira. ẹ̀fọ́ akọ́lọ́ ọba tóbi jẹ̀ mọ́. tó bàbá wa àjèrè máìkì nínú mo ti ní kẹjẹ kí n sáré ẹjọ́ fún ẹni rí bí náírà tán bóun ti fẹ́ wálé kan kó wá ó jáde tán gbogbo bọ́ǹpù tó wà lọ́nà àti kókó lọ́nà. ẹlẹ́kùn gbogbo jama ẹsẹ̀ ámì mẹ́ta mẹ́ta kó húhé dá. àmín àmín ya Allah. bàbá àwọn ọjọ́ ọlọ́dún wọn sàpapọ̀ orí ìdúgbò Allahu akbar. oríṣi méjì mẹ́ta làgbákò àgbákò orí ilé àgbákò òun bẹ. Allahu akbar.